fọ́rọ̀ ohun àmúṣagbára Adébáyọ̀ Adélábù ṣàlàyé ìdí tó fi kọ̀wé fipò sílẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ohun àmúṣagbára Adébáyọ̀ Adélábù ti kọ̀wé fipò sílẹ̀ láti lè dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Adélábù máa ṣàlàyé ìgbésẹ̀ rẹ̀ nínú ìwé kan tó fi ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ 22 oṣù kẹrin yìí. Ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nitọ̀ George Akume òun ni Adélábù ti lọ́ọ́ fi ìwé náà ránṣẹ́ sí Ààrẹ Tinubu. Adélábù ṣàlàyé nínú lẹ́tà náà wípé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ń lòun fi kọ̀wé fipò sílẹ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún àǹfààní tó mọ̀ fún un láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Adélábù ní orí ọ̀fẹ́ ńlá ń lòun mà rí gbà láti ọ̀dọ̀ Tinubu lórí bó ṣe yan òun sípò mínísítà fún ọ̀rọ̀ ohun àmúṣagbára. Adélábù fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nǹkan ìwúrí ló mà jẹ́ fóun wípé òun láǹfààní láti kópa tòun náà nínú ìdàgbàsókè Nàìjíríà, pàápàá jùlọ nípasẹ̀ àkànṣe iṣẹ́ tóun ti ṣe ní ẹ̀ka ohun àmúṣagbára. Ó lóun kọ̀wé fipò sílẹ̀ láti lè dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Ó ní láti ọdún 2016 tóun ti wà nípò igbákejì báǹkì àpapọ̀ Nàìjíríà CBN ń lòun ti ń gbèrò láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Adélábù ní èròǹgbà òun yìí ìmọ̀ ló mà jẹ́ kóun kọ̀wé kóun sì fipò sílẹ̀ ní CBN lọ́dún 2018. Ó wá ṣàlàyé síwájú sí pé òun kọ̀wé fipò sílẹ̀ torí òfin Nàìjíríà kò fààyè gbà kí òṣìṣẹ́ ọba kó máa dupò òṣèlú. Adélábù ní ìdí gan nìyí tóun fi kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ohun àmúṣagbára. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.